So ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yẹ kalẹ̀ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá bá yín èmi á máa sọ fún yín pé tó bá ti tó àkókò àti ṣu ó di dandan kí fùrọ̀ ọ̀la. Ọ̀kan pàtàkì nínú àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó tún jẹ́ alẹ́nu lọ́rọ̀ wọ́n ti ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa Olúwaṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Bàbá ti fakọyọ o, ṣé ẹ gbọ́? Bóyá ẹ tí ì mọ̀, ẹ farabalẹ̀ ẹ wá gbọ́ bó ṣe ń lọ báyìí. Bàbá ti jẹ́wọ́ ọmọ ọkọ. Ẹ̀yin àgbà Yorùbá lẹ ti sọ̀rọ̀ lẹ́lọ́lẹ́bọ̀ lẹ́ní fúnra ara ẹ̀gbìn yóò sọ bí tá a máa fokùn sí lọ́rùn. Bẹ́ẹ̀ ni, àní bóyá di ìkòkò àbí di apẹ àbí nǹkankan. Ẹ má gbàgbé pé rálì ń lọ lọ́wọ́lọ́wọ́. Ó ti ń lọ bí ọjọ́ 12 báyìí. Bàbá yìí fakọyọ o. Bàbá jẹ́wọ́ ọmọ ọkọ. Kí ni bàbá Ọbásanjọ́ ṣe? Ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n dà ń bẹ̀ fún yín. Àrà wo ni wọ́n dá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà? Léyìí tí àwa ọmọ Yorùbá tá a bẹ̀rẹ̀ sí ní máa yiri wò wípé báwo ló ṣe jẹ́ tó fi dà báyìí? Níbo ni bàbá yìí ti mú ọgbọ́n eléyìí wá? Ta ló kọ́? Ẹ gbọ́ ni mo fi sọ pé ó ṣẹlẹ̀ nìyẹn o. Tó ń gbóná ní yàjóyàjó tẹ́ ẹ sì gbọ́dọ̀ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Bẹ́ẹ̀ bá ti lè farabalẹ̀ kò sí wàhálà. Tó bá ti yéégún ó ti ya ọ̀rẹ́ tèmi náà. Àmọ́ kẹ́ ẹ tó lọ gbọ́ nǹkan tí bàbá wa Ọbásanjọ́ ṣe tí wọ́n sọ àti nǹkan tí wọ́n ṣe, kẹ́ ẹ tó lọ rí wò bí ìran. Ẹ kọ́kọ́ wo àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọ tí wọ́n fẹ́ràn ìran Yorùbá bí wọ́n ṣe ń tú jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi Másunkúnmọ́, bàbá ní ení tere èjì tere iná ẹ̀ ní móòlù ẹ̀ fi kún. Ẹ gbọ́, ení tere èjì tere táwọn èèyàn ti ń jáde ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Àwọn tó ń sọ pé àwọn ọ̀gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbọ́. Ara àrìn àjò táwa náà rìn àfẹ́ mú díẹ̀ wá fún yín bẹ̀. Kẹ́yìn ara àwọn èèyàn wa nínú ilé kẹ́ ẹ lè bá a mọ̀ wípé kékeré kọ́ ẹni tí ó bá tí ì darapọ̀ kó lè darapọ̀ ládùúgbò tòun. Àwọn tí ò sí láǹfààní àti jáde tó jẹ́ pé owó tiwọn ni wọ́n ránṣẹ́ kí wọ́n ó lè mọ̀ wípé wọn ò sanwó wọn sígbó àtú. Bẹ́ẹ̀ ni, torí ipa tí àwọn bàbá wa Professor Banji Akíntóyè ń gbé, ìgbésẹ̀ tí wọ́n ń gbé, olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣètò òmìnira yìí, ipa tí wọ́n ń gbé ò kéré. Ògún ò sì ṣe é dágbé, irin pọ̀ lágbẹ̀dẹ. Bẹ́ẹ̀ ni, irin pọ̀ lágbẹ̀dẹ. Ọ̀yá ẹ kọ́kọ́ lọ wo ìrìn àjò kan tá a rìn lọ sí Mòwe kẹ́ ẹ lè mọ bí inú igbó tá a rìn bọ́nà ṣe rí. Kódà kò ṣeé gbé sórí atẹ́gùn ni. Ẹ̀hún tó ju wá rí ká tó dèlù yìí. Bá a bá ti wá kó ń bẹ̀ ní gẹ́rẹ́, ẹ wo àwọn ìjáde tí àwọn ìránṣẹ́ Ọlọ́run. Mò ń mú ilé fídíò yìí bọ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tún wò tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kẹ́yìn náà lè ṣe bẹ́ẹ̀ ládùúgbò yín. Bẹ́ẹ̀ bá ránṣẹ́ tí wàá wà tí ọ̀bá jìnnà jù àwà bá a sì wá àárọ̀ èèyàn tó wà ń gbé lágbègbè yín wọn á kọ́fà yín kẹ́ ẹ lè bá a máa pa á láriwo dáadáa kó tó di àkókò tí gbogbo wọ́n wà á pera wa tá a wà á pàdé bìbà ní ìkóríta kan náà. Ọyẹ ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé káwọn èèyàn wò bá a ṣe wọlé bá a ṣe jáde padà. Bẹ́ẹ̀ bá ti wá kó ń bẹ̀ kí n wá gbé yín lọ tààrà sọ́dọ̀ bẹbẹ tí bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ tí bàbá yìí ṣe. Ọ̀yá ẹ̀ṣọ́ níbẹ̀ ohun rèé.
recording yẹn kó gbà. It's okay. Yorùbá Nation. No going back. 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 Ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ kí a jọ fọwọ́sowọ́pọ̀ kí orílẹ̀-èdè kó lè dá. Pàápàá ilẹ̀ Yorùbá ti wa kó lè dá kó lè lójútùú. Ẹ wo ìyà bó ṣe ń jẹ wá. Ìyà ń jẹ wá débi pé a ò róúnjẹ jẹ mọ́. Ìpọ́njú yẹn pọ̀. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká lè gba orílẹ̀-èdè wa. Orílẹ̀-èdè kíni? Orílẹ̀-èdè Yorùbá Nation. Ká lè dé ilẹ̀ tuntun, ilẹ̀ tó sàn fún wàrà àti oyin. Ẹ wo ọmọkùnrin yẹn, Sunday Igboho, ó dẹ̀ jà títí ká lè gba Yorùbá Nation. Ṣùgbọ́n so nítorí náà, ẹ jọ̀ọ́, ìyà ń jẹ wá, kò sómi, kò síná, kò sọ́nà gidi. So nítorí náà, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká lè ṣe kíni o, ká lè gba Yorùbá Nation. Ṣé ọdún yìí ni àbọ̀dún tó ń bọ̀ sà? Ọdún yìí ní kankan ní kíákíá. Yorùbá Nation. No going back. 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 Bàbá, ṣé inú yín dùn orílẹ̀-èdè ṣe rí? Ẹ wo oúnjẹ tẹ́ ń jẹ nísìnyí. Ẹ fi wo ìgbà tí ẹ wo bó ṣe rí. Ẹ rí i pé orílẹ̀-èdè ti tán. Bẹ́ẹ̀ni. Kò sí ní tá ń pè ní Nàìjíríà mọ́. Nàìjíríà à ń rí ìyà lójoojúmọ́. Ebi pa wá, ìyà ń jẹ wá. No solution. So nítorí náà, bàbá, ẹ rí i pé ẹ wo nǹkan. Ìgbà tẹ́ ẹ wo tí wọ́n bí yín sà, ẹ wo ìgbà ìsìn, ẹ wo ayé tá a wà ní ìsìn, ẹ rí i pé ayé ti tán. Ẹ wo orílẹ̀-èdè bó ṣe rí. Bàbá, ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ díẹ̀. Gbogbo àkókò ti wá nígbà tá a wà ní ọ̀dọ́ títí dìgbà tí a tún ní ọjọ́ lórí, ìgbádùn ni à ń gbádùn. Bàbá ní owó táṣẹrẹ, a sọ wípé a máa kọ́lé, so a bẹ̀rẹ̀ sí ní kọ́lé, so a bẹ̀rẹ̀ sí ní ra mọ́tò. Ẹlòmíì a sọ wípé mọ́tò ló máa kọ́kọ́ rà kó tó kọ́lé, a dẹ̀ rà torí wípé kò sí owó tó jẹ́ bàbàrà, tó jẹ́ wípé kò sí ìrìn àjò tí a máa rìn tí a kì í rí owó. Bàbá sọ wípé a fẹ́ ta ọjà, a bẹ̀rẹ̀ sí ní. No, bàbá fẹ́ béèrè ìbéèrè kan nígbà tẹ́ ń pè fún orílẹ̀-èdè Yorùbá nígbà tẹ́yìn ti dáyé, ǹjẹ́ ìròyìn pé wọ́n jiyàn gbé o tí wọ́n á ní kẹ́wọn ẹbí wá sanwó, ṣérú ẹ̀ wáyé? Kò sí irú ẹ̀ wáyé torí wípé gbogbo ohun tá à ń fẹ́ òun ìrọ̀rùn ló ń wọlé fún wa. So ìgbà tó dé wípé ṣe àṣekúdórógbó láìsí owó, oúnjẹ tó dáa òun la máa ń jẹ ní ibi iṣẹ́. Ẹja tútù, àjẹjà tútù, ta ló tún lè jẹja tútù nísìnyí? Ẹja tútù kẹ. Dresha àfi ń jẹ búrẹ́dì sandin. Bàbá, ẹ ṣeun. Dádì pásítọ̀, orílẹ̀-èdè Yorùbá tí ẹ̀ ń béèrè fún, kí ni àwọn ìdí tẹ́yìn fi wò pé dandan kí Yorùbá kú o? Yorùbá gbọ́dọ̀ kú o. Àtàwọn àrídájú yín. Ìdí àti túmọ̀ ni pé tí Yorùbá bá kúrò nínú orílẹ̀-èdè Nàìjíríà, mo gbàgbọ́ pé láàrin ọdún kan ayé Yorùbá máa dáa. Ìdí àti túmọ̀ ni wípé ìkíní, àwọn ọba kan fọwọ́sowọ́pọ̀, Aláàfin Ọ̀yọ́, Ọọ̀ni of Ifẹ̀, kí gbogbo wọn ká kúrò nínú ọ̀tẹ̀ dídì, ká wá fọwọ́sowọ́pọ̀ kí ìmọ̀ wa kó ṣọ̀kan. Ẹ rí i pé nígbà tí Aláàfin débẹ̀ nísìnyí, ìjà àti Ọọ̀ni a ò fẹ́ yẹn mọ́. Ẹ fọwọ́sowọ́pọ̀ kí ìbáṣepọ̀ yín kó jọra wọn, kí ìbáṣepọ̀ ká nífẹ̀ẹ́ ara wa, Yorùbá àti gbogbo wa ká nífẹ̀ẹ́ ara wa, ká lè kúrò nínú ìnira tá a wà yìí. Láì ṣe bẹ́ẹ̀, àníbọ̀ o, mo dẹ̀ gbà pé ààbọ̀ lórúkọ Jésù. Ṣùgbọ́n tiwa ni wípé Yorùbá Nation ó gbọ́dọ̀ bọ́ sí lọ́dún yìí. Yorùbá Nation nínú oṣù kẹfà tá a mú yìí kó tó di oṣù keje, Yorùbá Nation gbọ́dọ̀ bọ́ sí. Torí ìnira ẹ ti pọ̀ jù. Ẹ wo àwọn ọmọ wa nísìnyí wọ́n ti dolóṣó sí gbòòrò. Àwọn yúùtù wa nísìnyí wọ́n ti di ayákìlà.
ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ ẹ̀ṣá a ò fẹ́ yẹn mọ́ lórílẹ̀‐èdè wa nígbà Awólọ́wọ̀ kò bí báyìí nígbà àwọn òrìṣẹ́ níwọ̀n òrìṣẹ́ ṣe ìgbà bàbá Awólọ́wọ̀ wà láyé àwa ìsì lọ sí ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣùgbọ́n ní ìsìn ẹ̀kọ́ ọ̀fẹ́ wà ọmọ mi kan ní ìsìn ọ̀fẹ́ wọ skul ní ìsìn owó ló dá dúró so nítorí náà mo bẹ̀ yín Yorùbá Ìbàdàn ni o Ọ̀yọ́ ni o Ọ̀ṣun ni o Èkìtì ni o ẹ jẹ́ ká máa ṣe rálì lọ bó ṣe ń lọ yìí èmi mọ̀ pé ìyanu máa tó ṣẹlẹ̀ láìpẹ́ àwòdẹ̀rọ̀ náà àbáyọ yóò sì dára fún wa so nítorí náà gbogbo ọ̀tẹ̀ àti àwọn ènìyàn tó ń dìtẹ̀ tó ń sọ pé orílẹ̀-èdè yóò ní bọ́ sí yóò bọ́ sí o torí láti 2018 lolúwa ti ń sọ fún èmi wípé Yorùbá Nation ó máa bọ́ sí àwa dẹ̀ ti ń gbàdúrà pé ó máa bọ́ sí ẹ wo kíní tó ń bẹ lọ́wọ́ mi Olúwa ní kí n máa gbàdúrà sí ní gbogbo ìgbà mo dẹ̀ ń gbà á so definitely mo gba Ọlọ́run gbọ́ pé Yorùbá Nation ní kíákíá yóò bọ̀ sí a ó dẹ̀ wọbẹ̀ lórúkọ Jésù yóò dára fún wa. àmín o àmín o. ọmọ mi wa kí lẹ́yìn náà lè rí ṣètòrí ká má ní tò nígbà gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá tẹ́ gbọ́ lẹ́nu àwọn ìyá torí ẹ̀yin náà orí tí ẹ fi ṣèwé ó sì ń bẹ lọ́rùn yín ẹ sì ti bá wa gbé orílẹ̀-èdè yìí náà tó bí ijọ́ 2 sí 3 kí ni ìyàtọ̀ tó wà nínú àkókò yìí àsìgbà tẹ́yìn wà léwe ní Nàìjíríà. ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni wípé nígbà tá a wà léwe àrí sọfánẹ́sì àrí gbogbo nǹkan ló rọrùn àmú nǹkan lóko àjẹ́ bá a ṣe fẹ́ kò sí pé kí náà ti ń pa àwọn Boko Haram. kò sí Boko Haram kò sí bẹ̀rù kókó terrorist. kúrò nílé ìwé primary ta lọ àwọn bàbá wa ní ká wá bá wọn lóko wọ́n sunṣu fún wa wọ́n sun kókò fún wa jẹ àjẹ́ pẹ̀lú ìrọ̀rùn àmúmi. kò sí Fúlàní ó jí mi gbé. tó bá wù wá la lè lọ mú lóko kì í ṣe pé má lọ o aago 7 ò gbọ́dọ̀ rán mọ́ iṣẹ́ nísìn wọ́n ti gbé aago 6 gan níṣẹ́ ló máa kúrú tó máa ga kí ni mo rán ọmọ iṣẹ́ sí odi orí ènìyàn. èèyàn lè ṣèsìn ṣọ́ọ̀ṣì kó fọkàn balẹ̀. orí ẹ̀rọ kò wọ́n tó rí èèyàn nísìn wọ́n ṣe ń gbé káàkiri ó gbọ́dọ̀ rán ọmọ níṣẹ́ àgbàlagbà gan kò gbọ́dọ̀ ní bálabàla adi ohun tó máa miss. kí lẹ wá ń béèrè fún báyìí. náà béèrè fún ni fún ìrọ̀rùn tó ti kọ tí Sátánì ti gbà lọ káwa kó dà padà. tí í ṣe orílẹ̀-èdè Yorùbá. kó dà padà fún wa ká máa rìn bá a ṣe fẹ́ ká máa jẹun bá a ṣe fẹ́ wọn bówó tá a bá ní lápò ńgbà yẹn tó bá ní gbà yẹn tó bá ní tọrọ tàbí ìṣísí wá ṣẹbẹ ẹ̀gúsí olóṣìkí tó máa jẹ tó máa fẹjà sí tó máa. ẹni bá fẹ́ sèyàn nísìnyí yóò dájọ́. àti jẹun ìgbà kan tá a bá sin ẹ jẹ báyìí àmẹ́dìyà lámẹ́dìyà líbẹ̀ yẹn tó rábẹ́kúta rẹ̀ èyí tó bá o ó ṣe kíní o adìyẹ tó ti jí lọ kó tó débẹ̀. adìyẹ tó ti kó lọ bó bá ń sìn gan. ẹ ń gbọ́ yìí láti ìlú Mọ̀wé gbogbo lábẹ́ bàbá wa pásítọ̀ Ajíbọ́lá àti ìdílé àti àwọn ìjọ àwọn kọ̀ọ̀kan tá a láǹfààní àti bá pàdé nígbà tá a ní ìdíwọ́ lójú ọ̀nà rèé. gbogbo ọmọ Yorùbá kò sí ohun méjì tí wọ́n ń béèrè fún pé òmìnira orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe ń ṣe ládùúgbò yín làwọn náà darapọ̀ mọ́ wa tí wọ́n sì ti ń ṣe látúní ká wá gba ohùn wọn sílẹ̀ kò sí ohun méjì tí gbogbo wa ń béèrè fún ni pé òmìnira orílẹ̀-èdè Yorùbá àṣepọ̀ wa ó ti parí láti ọdún 2014 2014 ni wọ́n ti 1914 ni wọ́n ti ṣègbéyàwó ọ̀ràn fún gbogbo wa papọ̀ 2014 ni agreement ti expire ni wọ́n ṣe ní tó òrìṣàbọ̀ ọba lè gbèmí ṣèmi bó o ṣe bá mi fún díẹ̀ yìí gbogbo ẹ̀yin náà aládùúgbò tẹ́ ẹ̀ tí ì darapọ̀ ẹ̀yin náà ẹ̀ darapọ̀ kó lè bá àjọ yẹ wá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ ṣé. ẹ káàbọ̀ padà ẹ̀yin olólùfẹ́ wa díẹ̀ lẹ́rí nínú àwọn èèyàn tó ń jáde lé ní tere èjì tere yìí káàkiri irúgun mẹ́rẹ̀ẹ̀rin àwọn ti Ìkòròdú àwọn láti ìlú Èkó Ìkòròdú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí wọ ìlú Abẹ́òkúta àti káàkiri ìlú tẹ́ ẹ ti ń ṣe àwa náà lù yín lọ́gọ ẹnu ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ ẹ darapọ̀ kí ló wá ṣẹlẹ̀ nípa
bàbá wa Olúwaṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ògbógbòǹdù ẹ̀bọ̀ra wo. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí bàbá yìí ṣe. Ọmọ Yorùbá, tí mo bá sọ fún yín wípé bí mo ṣe sọ ṣáájú wípé fúnra ara ìgbín yóò sọ bí tá a máa fòkùn sí lọ́rùn. Tá a bá ń sọ pé àwọn àgbàlagbà kan wà wọn ò fẹ́ ká gba ìran Yorùbá, wọn ò nígbàgbọ́ nínú òmìnira orílẹ̀-èdè Yorùbá, àwọn kan máa sọ pé rárá kò rí bẹ́ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ẹ̀yin fúnra ara wa, ẹ̀yin fúnra yín àti èmi fúnra mi, a máa wá kọ́ sọ́kàn wa wípé irú ipò wo la fẹ́ fi bàbá yìí sí. Òun rèé, ẹ gbọ́ bó ṣe sọ. Ọbásanjọ́ sọ̀rọ̀, ó ní ó sàn kó wọ́n jẹ́ ọmọ Nàìjíríà ju pé kó wọ́n bá Yorùbá lọ. Ẹ gbọ́, torí ẹ̀ lèmi fi máa ń sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá, pé tó o bá kó àgbà lọ́nà tó béèrè ọgbọ́n, kí ló ti fẹ́ mọ̀ irú ìgbé ayé tó gbé tó fi dàgbà. Pẹ̀lú àwọn nǹkan tí ẹyọ kan àbí méjì tí máa fi sílẹ̀ lọ́kọ̀ọ̀kan fún yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wàá mọ̀ irú ipò alàgbà àbí àgbà aṣíwájú tá a máa tò bàbá yìí sí. Àmọ́ ṣáájú, mo fẹ́ kó yé gbogbo èèyàn tó ń wo fídíò yìí, mi ò wá láti wá tàbùkù orúkọ bàbá Ọbásanjọ́, èmi ò sì wá láti wá bá wọn jà àbí láti wá sọ̀rọ̀ òdì sí àgbàlagbà. Àmọ́ ohun tó ṣẹlẹ̀, òun mo fẹ́ kí àwa ọ̀dọ́ ká lè bá àmọ́ bí tá a pọ̀ sí. Ẹ gbọ́, tẹ́ ẹ bá ń kà wọ́n wípé àwọn àgbààgbà rèé, kẹ́ ẹ lè bá àmọ́ rúpò tẹ́ ẹ máa tò wọ́n sí. Gẹ́gẹ́ bí àgbà kò ṣeé dáùtù, ẹnìkan kì í jiyàn. State kí náà pè wọ́n ni wọ́n jẹ́ àgbàlagbà. Nílẹ̀ Yorùbá àgbà ni wọ́n. Àmọ́ pòrò la fẹ́ fi bàbá yìí sí. Kí la fẹ́ fi lọ̀ ọ́? Ọ̀rọ̀ wo la gbọ́dọ̀ fi lọ̀ ọ́? Ṣé bá a ṣe ń fọ̀rọ̀ lọ Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, bẹ́ẹ̀ la ṣe máa fi ọ̀rọ̀ lọ Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ gbọ́, gẹ́gẹ́ bí ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ṣe gbé. I'd rather be in Nigeria than be an Oduduwa Republic. Ó lóun ó pé òun, ó tẹ́ òun lọ́rùn kó wọ́n jẹ́ ọmọ Nàìjíríà nígbà tá à ń sọ pé orílẹ̀-èdè ti tán. Ẹ gbọ́, ṣe bí àwọn orílẹ̀-èdè ọ̀hún, ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ òun lẹ̀ ń rí lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Ṣé mọ̀ pé irú bàbá yìí ọ̀yẹ́ ká fọ̀rọ̀ lọ. Ìgbé ayé wọn lèmi ròyè pé ó yẹ kó máa pe àwa ọmọ Yorùbá pàápàá jùlọ àwa àrán kéékèèké yìí sí àpẹẹrẹ. Ó yẹ kí wọn mọ̀ wípé láti jẹ́ àgbàlagbà kò yí sì kò rọrùn, àti láti jẹ́ èwe náà bákan náà lórí. Fún ìdí èyí, ohun tó yẹ kí wọ́n ó ṣe òun ni pé kí wọ́n máa encourage wa jù pé nígbà tí wọ́n ń gba àlejò àwọn ará ìpínlẹ̀ North lọ́hùn, wọ́n ń jẹ́ kó yé wọn wípé àwọn ìṣara wa. Ṣé ẹ mọ̀ wípé wọ́n ti fọwọ́ òsì júwe ilé wọn báyìí? Torí nígbà tí òṣèlú wáyé, kán pariwo ìgbà owó Chinedu lóko ẹ̀, ọmọ Ìgbò ní Ìṣúkọ̀dì ní tọ̀, ṣé ọ̀jọ́ra wọn nísìnyí? Ó ṣe gáte, kò ṣe gáte, ó fẹsẹ̀ méjèèjì, ó fi ṣe gátegàte. Ẹ ṣé o, ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rálẹ̀, gbogbo àwa tá à ń jáde níwájú ilé wa, gbogbo àwa tí a níjọ Ọlọ́run, gbogbo àwa tá a ní mọ́ṣáláṣí, tá a sì ń fẹ́ òmìnira yìí, ẹ má jà á káwọ́ gbéra. Àwọn kan bẹ nínú ṣọ́ọ̀ṣì yín tí wọ́n lè sọ pé àwọn ò tí ì gbọ́. Ẹ jẹ́ kí wọ́n mọ̀, kẹ́ ẹ wá sọ ìṣe pàtàkì òmìnira fún wọn. Wípé wọ́n máa ń jà fún ni o, ẹnìkan kì í ṣàdédé fi lé èèyàn lọ́wọ́. Kí gbogbo wa wá dìde fáà ká bẹ̀rẹ̀ sí ní máa kóra wa jọ títí àkókò tí wọ́n wá sọ pé ó yá gbogbo yẹn fọ́n sójú títì, kó má bàa dìgbà náà ká wá dìwọ́ ń ṣára níta. Ẹ gbọ́, kí gbogbo wa tú yáyá
ká túyà àyà. Àmọ́ jẹ́ kí wọ́n mọ̀ àpẹẹrẹ àwọn kan lẹ́tí wò ní àwọn bàbá yìí nínú ìjọ wọn tí wọ́n kóra wọn jáde, àwọn ojúlówó ọmọ Yorùbá nìyẹn. Kì í ṣe ẹni tó jẹ́ pé owó la wá mú lórí social media. Kì í ṣe pé torí kí Yorùbá nation kó lè wà pẹ̀lú wa òun la ṣe ń sọ ọ́. Ẹ̀jẹ̀ kó wà lójúṣe wa. Olóyè Sunday Adéyẹmọ, bàbá wa Professor Banji Akíntóyè nìkan kọ́ la agitator, àwọn nìkan kọ́ ló yẹ kó jàjìjàgbara, gbogbo wa náà ni. Torí tìlú bá dára, ẹni tó ń jà fún nìkan kọ́ ni ó gbé bẹ́ẹ̀. Ọmọ Yorùbá, òdodo ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ nírú àsìkò yìí. Ẹ ti gbọ́ nǹkan tí bàbá Ọbásanjọ́ sọ. Ó ní tó nọ́ọ̀tì làwọn fara mọ́. Torí bẹ́ẹ̀ bá fẹ́ pín ogún lẹ́gbàá, mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe pín. Àbí Nàìjíríà làwọn fara mọ́. Nàìjíríà sì belongs to àwọn Fúlàní lọ́ba tán. Títí ìgbà míì tá a tún pàdé. Yorùbá nation no going back. Àwa tá à ń ṣe rálì ẹ̀jẹ̀ á tẹ̀síwájú. Bó ti wù kó le tó, ẹ ti rí fídíò tí mo ṣòwò fún yín níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ojú wa rí tó ká tó lè débi tá a lọ. Àmọ́ síbẹ̀ náà a gbìyànjú a débẹ̀ láti lè gba àwọn èèyàn yìí nímọ̀ràn àti láti lè jẹ́ kóríyá fún wọn. Ẹ ṣé o, a tún pàdé. Ẹ má jẹ́ ó rẹ̀ yín, ó kù díẹ̀ báyìí ló kù ká délẹ̀ ìmúṣẹ wa. A sì débẹ̀ láyọ̀ lágbára lọ́wọ́ wọn. Àwa àti bàbá wa Professor Adébánjí Akíntóyè, Olóyè Sunday Adéyẹmọ, gbogbo àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin, àwọn màmá, àwọn bàbá, gbogbo yín lájọ máa délẹ̀ lérí o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àjọ débẹ̀ ni, àní fẹ́nikẹ́ni ṣàwátì. Àtàwọn ọdún apá kejì náà, apá kẹta, apá kẹrin náà, táwọn náà ń jìjàgbara. Gbogbo wa ni o, àwa ò lérò òbí sẹ́nikẹ́ni nínú yín. Ó dàbọ̀.